iṣẹ́ Fanta yẹn lélẹ̀ o ṣe rí mo ṣe fídíò yẹn dán mi tó fẹ́ fi kalẹ̀ bọ̀ torí àwọn kan ni mo ṣe fẹ́ fi ṣe Fanta ìkalẹ̀ mo sọ fún wa pé ọjọ́ Wednesday la máa lò ọjọ́ Wednesday but ẹ ti máa ṣiṣẹ́ ìkalẹ̀ ní ọjọ́ Monday ẹ ti máa ṣe kalẹ̀ ní ọjọ́ Monday tẹ bá ti ṣe kalẹ̀ lọ́jọ́ Monday ẹ má débẹ̀ ẹ má lò ó ẹ fi sílẹ̀ síbẹ̀ tó bá ti wá di ọjọ́ Wednesday òun lẹ tó máa mu Fanta yìí o bá mi like share comment kó bá lè jẹ́ fún ọ àṣírí bíbò náà ni mo fẹ́ fún ọ tó bá ti lè bá mi share tó comment tó like tó bá lo iṣẹ́ Wednesday ó máa jẹ́ fún ọ tó bá lo iṣẹ́ Wednesday mo ló máa ṣe kíni kú sẹ́lú wa máa móríyá tẹ bá fẹ́ kí n tún drop another remedy fún Monday tẹ bá ti lo sẹ́yìn tẹ bá ti rí yàtọ̀ ẹ jọ̀ọ́ ẹ wá give testimony àṣìdè hot ni mo ṣe ń drop ẹ àṣìdè hot ni mo ṣe ń drop ẹ mi ò ní tàn yín confam ni iṣẹ́ Fanta yìí tó bá fẹ́ kó jẹ́ fún ẹ bá mi share comment kó like because àṣírí Bibo àṣírí ńlá ni kò yẹ kí n yọ̀ǹda ẹ̀ ṣùgbọ́n mo fi iná fẹ́dọ̀ yọ̀ǹda ẹ̀ fẹ́yàn ọmọ aráyé ẹ lọ bá mi get Fanta ṣe ti rí báyìí Fanta tẹ bá ti get Fanta tán ẹ bá mi get Atare tẹ bá ti get Atare ẹ bá mi get ewé Rinrin ẹ ti rí àsìkò jòrè ewé máa ń surplus ewé Rinrin ṣe ti rí ẹ ti rí bó ṣe máa rí ọjọ́ Monday ló máa ṣe kalẹ̀ ọjọ́ Wednesday ló máa lò ó oh my God máa fi inú ẹ̀ ṣàdúrà fún mi bó ṣe ṣalábàápàdé fídíò máa ṣe àdúrà fún mi bó bá ti ṣalábàápàdé fídíò máa ṣe àdúrà fún mi àdúrà tó lè ṣe fọ́mọ tó tara ẹ̀ jáde máa ṣe fún mi tó bá ti get ewé Rinrin yìí bá mi já ìdọ̀tí ìdí ẹ̀ kó bá mi fọ̀ dáadáa má jẹ́ kó jẹ́ yọkan o má jẹ́ kó jẹ́ yọkan jẹ́ kó pọ̀ díẹ̀ tó bá ti fọ̀ dáadáa kó síbi kan ìwọ tó bá ti jẹ́ obìnrin yọ Atare méje níre là ń sọ̀rọ̀ Atare ó dídí látàrí ń di tiẹ̀ kò kí ń dì lábọ̀ ẹni tí ó rẹ̀ gbogbo mi Olúwa gbé dìde tì mí àwọn alábàárù tí ó kì í complain torí ó kì í ta àṣírí Bibo ńlá ni kò fi béèrè lọ́wọ́ náà àti lọ́wọ́ èèyàn dá Atare méje sí ìwọ tó jẹ́ obìnrin ọkùnrin dá Atare mẹ́sàn-án sínú ẹ̀ wá mú ewé Rinrin tó ti sànù dáadáa yẹn ó yá kó sínú ẹ̀ wá dé padà kọ́fà ẹ̀ gbé kalẹ̀ tó bá ti di ọjọ́ Wednesday ẹ jẹ́ ṣí ẹ program yìí o owó ajẹ́gùn kan ṣoṣo tí mo fún yín nìyẹn then follow spiritual mother fún more follow page fún more ẹ gbà pé Ọlọ́run rìn nínú ewé àtẹ̀lé ẹ gbà pé gbogbo ohun tó dá lóòótọ́ dáradára ni ó wà fún mú àwa ènìyàn lára dání tó bá ti di ọjọ́ Wednesday láàárọ̀ kùtùkùtù rọra mú tó bá lè mú tán mú díẹ̀ kó tó jẹun ṣàdúrà nǹkan tó fẹ́ so wá rí throughout ọjọ́ yẹn kò gbọ́dọ̀ ṣẹ́kù di ọjọ́ Thursday o lè máa di kábìgbà tó mú bottle water káàkiri o gbọ́dọ̀ rí pé o mu Fanta ìtàn àwọn kan wà wọn lórí ọ̀fẹ́ àti máa mu drinks lẹ́ẹ̀kan but wọ́n tó bá lè mú lẹ́ẹ̀kan kọ́kọ́ gbé lura ní ìdájí fẹ̀rẹ̀ sẹ́kìdì gbé lura ní ìdájí fẹ̀rẹ̀ mo rí wípé àwọn èèyàn serious ẹni yìí tún wá sí WhatsApp mi ló jẹ́ kí n jáde láàárọ̀ kí sáàárọ̀ mo fẹ́ drop ẹ̀ mo fẹ́ help àwọn ènìyàn àrán mi jáde ní àsìkò yìí láti tú àwọn ènìyàn sílẹ̀ àrán mi jáde lásìkò yìí láti ṣàánú àwọn ènìyàn ni follow page mi ò ní regret láyé share like tó bá ti wá lò tó ti ń lò lọ́jọ́ Wednesday tó ti ń rí àánú tó ti ń rí owó tí àṣírí Bibo ti ń wọlé rẹ mo fọlọ́run bẹ́ẹ̀ wọ́n appreciate it. God bless you.